Àbáyọ̀mí. Bàbá. N tó ń jẹ́ kó yé mi ní pé àwọn ọmọbìnrin mẹ́tẹ̀ẹ̀ta ìlà lò. Bẹ́ẹ̀ni bàbá ilẹ̀ ní kí lọ wá àwọn mẹ́ta wà. Nígbà tí mo rí mú náà lélẹ́yìí. Ọjà fún ọ ní sílẹ̀ tẹ̀. Ọmọ yìí kọ́ rèé. Lọmọ yìí orí ọmọ yìí gbá bọdì ẹ̀yìn Àbáyọ̀mí mọ ọmọ tí mò ń wò láàrin wọn yìí. Á dá padà síbi tó ti ń bọ̀. Sọgbọ́. Bẹ́ẹ̀ni bàbá. Ọmọ yìí rèé bàbá wí fún yín bàbá kọ́ yín lẹ́kọ̀ọ́ tí àwọn òbí yín bá ń kọ́ yín ó yẹ kẹ́ máa gbẹ́kọ̀ọ́ orí wọn ti gbà bọ̀dẹ̀ Àbáyọ̀mí ká tó ṣohunkóhun jẹ́ kí n tú ọmọ yìí lẹ̀ ká ní kó máa bá tiẹ̀ lọ ọgbọ́n. Ó ti rí mi tó kò ní máa káàsì mi. Kò lè káàsì ọ sọrí bó ṣe wà ń ó ti dọ̀dẹ̀ bí bá fún ní tí n ó fún bó ṣe débì kan kò lè mọ̀ bí ó ti jáde kúrò níbí nìkan ni ó mọ̀ kódà kò ní dá ọmọ sọgbọ́n. Ìyá mi Jésù ní ṣe o. Bí bá ti fẹ́ kí ní ìsọmọ yìí lára, kó sọ jí kíyè rẹ̀ kó sọ. Bóyá máa lọ báwọn, máa lọ. Àbáyọ̀mí, wo àwọn eléyìí, orí wọn ti gbà bọ̀dì. Bí n bá ti ń fi ìlẹ̀kẹ̀ àwọn ìyá àgbà, n bá ti ń fi wọ́n sọ́rùn, ọ̀ọ́dì bí gbogbo wọn ṣe ṣubú sílẹ̀. Wo owó ti dé. Ẹ̀yà mi, ìlẹ̀kẹ̀ àgbà ni mo fọwọ́ bá o ẹ jẹ́ kó zẹ̀ ẹ jẹ́ kó zàzú 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 fún Àbáyọ̀mí ọmọ Àjíkẹ́. Ìwọ nítorí orí rẹ gbàbọ̀dé lẹ́nu ṣé mo nulẹ̀ ó rọrùn fún àfi bẹ́ẹ̀ni tó ń gba kinní ọ̀hún ṣé mo nulẹ̀ ó rọrùn fún ìwọ náà orí rẹ gbàbọ̀dé lẹ́nu ṣé mo nulẹ̀ ọmọ ìtí ń gba nǹkan òun ti pẹ́ o orí rẹ̀ ti gbàbọ̀dé sọ́rí Àbáyọ̀mí ibi tá a bá ṣẹ́dé ìbọn ọba ti délé kò nẹ̀sẹ̀ sọ́kiri kó o máa gbádùn wò ó bá ọba ti ń tẹ̀kẹ́ yóò máa dún ni orí wọn ti gbàbọ̀dé ọmọ tá a kọ́ ń léèrè inú ìrè òru bí mo ṣe máa ń gbọ́nu àmọ́ eléyìí ti kó sọ́wọ́ Àbáyọ̀mí máa lọ wọ́n ti rà síta ìṣó kí n lọ fún ẹni ètò kù ọmọ gbádùn ẹgbẹ́ mi náà bá sì rí kí ọgbọ̀n owó máa tẹ́lẹ̀